wọ́n tó wá sàlátù àsàlátù máa ń gbéyàn o lópin ìgbà tó bá ti kó ẹ̀mí rẹ sọ́dọ̀ Ọlọ́run tán làsàlátù máa dìé o wàlláhi tàláhi ìdáàbò àdàbò wa Muhammad sallallahu alaihi wasallam ìjọba akẹ́kọ̀ọ́ lọ kíákíá ìyá dáàbò àdàbò kò dẹ̀ sí ìta dáàbò láàyè yìí bí kì í ṣe okùn àdàbò wa Muhammad sallallahu alaihi wasallam kó gbogbo ẹ̀mí rẹ sọ́dọ̀ àdàbò wa Muhammad bi kulli qalbihi wà á kó pẹ́ sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ tán bi kulli qalbihi lẹ́yìn àwọn kọ́kọ́ lẹ́yìn Ọlọ́run ọba náà. mahabbatan la yu'adiluha shay'un muhabbatan ìfẹ́ wò láti ní sí Ọlọ́run tó dá wa. muhabbatan la yu'adiluha shay'un kẹ́kọ̀ọ́ tó yá sí bí a gbọ́dọ̀ fi kankan ṣe dédé ìfẹ́ Ọlọ́run nínú ẹ̀mí wa sọ́dọ̀ Ọlọ́run ọba náà. ó wá gbé ìkankan kalẹ̀ wípé eléyìí náà Ọlọ́run ni ó ti pín ìfẹ́ Ọlọ́run yẹn ó ti pín sí méjì Ọlọ́run ò ní recognize ẹ̀ kò ní wọ́ọ̀dù ẹ̀ ẹni tó lọ́wọ́ wọ́ọ̀dù rẹ̀ lẹ́ni tó yá sí bí ó kó gbogbo ìfẹ́ rẹ̀ tán sọ́dọ̀ Ọlọ́run ọba náà. yakunu Allahu ahabba ilayhi min kulli siwahu wọ́n lọ́wọ́ fẹ́ wò láti ní sọ́lọ́run. yakunu Allahu ahabba ilayhi min kulli siwahu Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tèmi ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí a sì fi ààbò gbogbo ìfẹ́ wa sọ́dọ̀ rẹ̀ tán kó níbi àwọn nǹkan tó yàtọ̀ sọ́lọ́ ẹni tí àdúrà dé bá kò sí kí àdúrà má dé bá ìdá nínú ayé kò sí kó o lè escape tó fi padà sọ́dọ̀ wọn ìwọ́n tó bá expect pé àdúrà ò ní dé ọba ẹ̀ ò ní wulẹ̀ kú pa láyé gbogbo àwọn táwọn fẹ́ láyé àdúrà ò tó jọ kàn èyí tá a máa ń gbà ládùúgbò àdúgbò àdúgbò tí ó jò ní wa lọ má fi kàn wá má fi kàn wọ́n wá má jẹ́ wọ́n bá wá dé ẹni tó jẹ́ olólùfẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sọ́lọ́ tó kó ń bẹ fún àdúgbò tó dé yẹn ó gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sọ́lọ́ lásìkò táwọn yẹn bá wá dé ṣètọ́nù wá dìde òun wà wọ́n àwọn ọmọọṣẹ́ rẹ̀ pé lọ́wọ́ bá ní tí àdúgbò dé báyìí. Ó fẹ́ fi wò ó bóyá ẹni yẹn nífẹ̀ẹ́ Ọlọ́run lóòótọ́ àbí kò nífẹ̀ẹ́ Ọlọ́run táwọn oníṣẹ́ ìṣúná bá wá dé wọ́n wá sọ fún mi àdéhùn tó dé wá bẹ́ẹ̀ solution tẹ̀ fún un wọ́n náà bẹ̀rẹ̀ ó solution wọn òun wáyé sórí ìtún tó àtàwọn sọ àdéhùn tó dé mo ní bàbá kan ní ìgbẹ́jọ́ ó dà sẹ́lẹ̀ kan bẹ tí o tó bá dé bẹ solution jáde látara àdéhùn tó dé. Ẹni tó yẹ kí ìfẹ́ rẹ̀ ò dúró ní níbẹ̀ lọ́wọ́ òun ló wà fọ́ sínú solution. Ṣùgbọ́n tó yẹ kí ó dúró pẹ̀lú Ọlọ́run tá pẹ̀lú ìfẹ́ òdodo yóò wá sọ fún ẹgbẹ́ pé èyí tó mú wá yìí Ọlọ́run jù lọ ṣùgbọ́n Ọlọ́run ló mú wá òun náà ló bá mú kú o. Ìfẹ́ tó gbọ́dọ̀ ní sọ́nà ìfẹ́ tó yá sí ní ó gbọ́dọ̀ ní ìfẹ́ yẹn sí kankan yàtọ̀ sọ́nà ọba. mahabbatan sadiqatan taqtadi ta'atahu wa tarka ma'siyatihi. wọ́n ní òun fẹ́ wọ́n láti gbọ́dọ̀ ní sọ́nà. sadiqatan ìfẹ́ tó yá sí ìfẹ́ òdodo. taqtadi ìfẹ́ òdodo. sadiqatan ìfẹ́ tó mọ sọ́nà ó jìnnà fa. tó ìfẹ́ tó fẹ́ ní sọ́nà tó fẹ́ pẹ́ yẹn kì í ṣe ìta àwọn ìta tó ń ra wa yìí o. sadiqatan. ọ̀rọ̀ tó táwọn èèyàn kankan ò rí ẹjọ́ náà kò sì sẹ́ni tó rí ẹlòtọ́ bí kì í ṣe Allah. sadiqatan. èyí tí wọ́n ṣe yẹ tó bẹ́ẹ̀ nìkan rí yẹ Ọlọ́run rí yẹ. sadiqatan. wọ́n ní ìfẹ́ òdodo. taqtadi ta'atahu. wọ́n dá òkè máa fi ìyà jẹ. wọ́n ní ìfẹ́ tí a sì pé èèyàn fi máa yanjú ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba tán àti ìfi àwọn ìyàpọ̀ Ọlọ́run sílẹ̀. ó jìnnà kú bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́run tó bá dé fi ìfẹ́ Ọlọ́run yanjú ẹ̀. má jẹ́ kí èèyàn kan tiẹ̀ sí tí ò fẹ́ ṣe. ẹlẹ́mìnì tí máa bá ṣe dáadáa bọ̀ kó máa bá iṣẹ́ ìfẹ́ Ọlọ́run òdúró bọ̀. tó bá kú 5 minutes kọ́ Ọlọ́run wá ń sàkàn yẹn lọ yóò wá rí èṣù kan tí ó wá ṣí lọ́nà kú rẹ̀. àdínkù wọn náà ti dúró ní dáadáa tó bá ti dúró ní dáadáa bàtí tẹ́ tó máa fi wá yẹn ó tún máa ṣe wá àṣà àgbẹ̀ká ẹ̀ ó kí bàbá àgbàgbà ní ìbámu rẹ̀.
ṣe wá sí fún wọn. Ìjọ ìjọba ìgbà fún wọn tọ́lọ̀ tún mú mi kárí láìpẹ́. Wàláhì tàláhì mo máa sọ fún wọn yàn mo ní àfa mi mo ní ọlọ́mọ ìgbà ni wọn ní ìwọ́wọ́ àfa mi bí inú àwọn ọmọ kí wọ́n bá lo ìgbésí ayé wọ́n ṣe lo ìgbésí ayé ẹni yóò sọ̀ kalẹ̀ dáadáa lọ́rọ̀ àfa mi dá púpọ̀ ikọ̀ ọ̀hún dá púpọ̀ ọlọ́dà máa jẹ owó bẹ̀rẹ̀ lẹ́lẹ́. ó máa fi ìfẹ́ ọlọ́run dúdú tó ti gbogbo gàdà ní. tọkọtẹdí tán àtàwù. ó máa ń wú gàdà tó lọ́ọ́ bá ti bí báyìí nínú ayé yẹn làwọn Yorùbá náà fi kọ́ lóyún bí ọlọ́run dákun jọ̀wọ́ àwa ń bẹ àṣẹ wa lólólùfẹ́ tó tún lẹ́bọ̀ lẹ́yìn. wọ́lá ọ̀rẹ́ rẹ̀ Ànábì Muhammad jẹ́ ká lè pàdé rẹ̀ pẹ̀lú ìfẹ́ òdodo. Olúwa dákun jọ̀wọ́ àwa ń bẹ àṣẹ wa lólùfẹ́ tó tún lẹ́bọ̀ lẹ́yìn. wọ́lá Ànábì Muhammad jẹ́ ká lè pàdé rẹ̀ pẹ̀lú ìfẹ́ òdodo. bẹ́ẹ̀ bá ti ṣe wàá dà wàláhì bó bá ṣe ṣe bọ́lá wọn ṣe sọ wàá dà ọlọ́run fún mi. وحب أوليائه ورسله wọ́n ti lóhùn fẹ́ tó jẹ́ ẹ̀fọ́ ìdúró ta nínú sọ́lọ́run òun ni wípé ká fẹ́ràn àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́ ká fẹ́ràn àwọn òjíṣẹ́ tọ́lọ́run wọn sí wa. وحب أوليائه ورسله àti kò bẹ́ẹ̀ wà kárẹ̀ yìí وكراهة أعدائه àti wípé wà bùkún ní ìhìn àti wípé a máa kọ̀yàn sílẹ̀ ó máa kọ̀tá sílẹ̀ ó máa kórìíra ọ̀tá nítorí tọ́lọ́run báyìí.